tẹ́ bá kíyèsí ogun táwọn ẹlẹ́bọ gbé ti Islam ẹ̀yin náà lọ wo ẹ̀ta hóró làáfà tó dìde sí wọn nínú àwọn àfà tó wá dìde sí wọn ẹ lè rí kankan àfikọjá àfà súnà àwọn àfà súnà sẹ́rí àfà súnà tá à ń sọ àkílẹ̀mù sẹ́ǹtì o àyọra wa kó ń bí ẹ̀ṣẹ̀ o ẹbọ ni bone of contention tá à ń tírìtì torí pé ẹbọ gangan làwọn ẹlẹ́bọ lẹ Yorùbá fẹ́ káwa mùsùlùmí ó padà sí díẹ̀ wọ́n fẹ́ padà sí di ìfèèyàn rúbọ ṣé bí etí gbogbo wa ò di tá a gbọ́ dáadáa ìkan nínú àwọn obìnrin ẹlẹ́bọ bóyá jẹta ló tún ń pe ọba ìlú kan pé ọba yẹn ti gbọ́n tiẹ̀ wọ́n náà fẹ́ gbé orò nínú ìlú ọba wa ní orò ẹ lọ gbé nú igbó wọ́n wá lọ fi orò nú igbó wọ́n wá ká ìyá ìlà wọ́n wá jáde sórí social media wọ́n wá ń pariwo pé kábíyèsí ẹjọ́ ẹ jẹ́ wọ́n fi orò yìí láàrin ìlú ó ní ẹni wọ́n máa fi orò láàrin ìlú ẹni torí yóò gbé èèyàn ó lọ́mọ tí ọba gbọ́rọ̀ tó bá jáde lásìkò yẹn kóró gbé ẹ bá bí amọ́ ẹ̀wọ̀n tí Islam ń paná rẹ̀ pé káwọn ọmọ wọ́n máa rìn kí wọ́n máa yan ẹ̀wọ̀n tí àwọn ẹlẹ́bọ fẹ́ dá wa padà sí ní 21st century kéyìn ò tún yanu ẹ̀ kó sọ pé ẹ jẹ́ wọ́n fi orò lọ́sàn-án gan láàrin ìlú ẹni tóró bá gbé kóró gbé ṣe ìdí báyìí gbogbo adé látúgbọ́ láìpẹ́ yìí Chief Ayéfẹ́lẹ́ tó interview ẹlẹ́bọ kan ẹni yìí sọ fún wa pé òòṣà tó ń lọ gbà ó sọ ìlú tó ti lọ gba òòṣà yẹn wá nígbà tí ó dákọ̀ ìlú tó ti lọ gba òòṣà yẹn wá ó ti ní lójú púpọ̀ ó jẹ́ ìlú MS bàbá ètí ń ba Islam tó lóun ba Islam jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àbẹ́ ọmọ Ṣakí kọ́ ló pe rẹ̀ ẹni tí Chief Ayéfẹ́lẹ́ interview ó lọ ọmọ Ṣakí lòun ó ní Ṣakí lòun ti lọ gba òòṣà yẹn wá ọ̀sọ̀pọ̀ ọmọ Ṣakí lòun ó ní Ṣakí lòun ti lọ gba òòṣà yẹn wá ó ní ẹ̀jẹ̀ àwọn obìnrin ni wọ́n máa dà lé òrìṣà yẹn lórí ó lóun ó wà á máa jẹ ẹran ara àwọn obìnrin yẹn ó wá dákọ̀ bíi mẹ́ta tó dùn ó ní ahọ́n èèyàn ó ló dùn níbẹ̀ lórí ìkíní Ayéfẹ́lẹ́ o ọ̀rọ̀ tó ẹ̀sẹ̀ ṣẹlẹ̀ ní òkè tó ṣẹ̀kan o débi tí àwọn Yorùbá ní sọ̀bẹ́ dáwọ́ padà sínú ẹ̀rí pé Ọlọ́run ló fi ìsìláàmù gbáyé kalẹ̀ ẹ̀rí pé Ọlọ́run ló wá fi àwọn àfáà súnnà gbáyé kalẹ̀ báyìí nílẹ̀ Yorùbá jàmá ọ̀rọ̀ ilé yìí sọ̀rọ̀ à ń ṣépè ìlérè èèyàn à ń ṣe yẹ̀yẹ́ àbá ń búrò èèyàn ọ̀rọ̀ aláyé Chief Ayéfẹ́lẹ́ sà ń ṣe ha orí rédíò lẹ́mọ̀ wá ó lóun parọ́ ó ní ẹ̀jẹ̀ obìnrin làwọn gbọ́dọ̀ dùnbú táwọn dà lé orí òrìṣà táwọn olóòṣà alẹ́ Yorùbá ní àpadà sí díẹ̀ ó ní ẹ̀jẹ̀ obìnrin làwọn máa dà lérí òrìṣà yẹn báyìí ó láwọn wá máa jẹ ara wọn ó ní ahọ́n èèyàn máa dùn ó ní àtẹ́lẹwọ́ èèyàn máa dùn ó ní àtẹ́lẹsẹ̀ èèyàn máa dùn ẹ lọ orí kíní Chief Ayéfẹ́lẹ́ èmi ò kí n fẹ́ ṣe àgbogbo nǹkan báyẹn ni mi ṣe ṣe àrẹ sí ọ̀dọ̀ mi kí n kàn sọ kẹ́ẹ̀kan gbọ́ ẹni tó bá fẹ́ lọ wò kọ́ lọ wò ó ní òrìṣà ní máa béèrè ẹ̀jẹ̀ ní sáà